wà nínú gbàlà ń bàgbà jẹ́. àwọn ni umara'uhum 'ala al-jawr. kò ní ṣàánú Ànábì nígbà ọba yá àsìkò náà ló sì ti dé yìí ẹ̀yùn bá ní Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì nígbà ọba yá gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ láṣáájú pátá àwọn aláṣẹ gbogbo tí ó kó nira balẹ̀ ayé pátá ni ó wà lọ́dọ̀ wọn. gbogbo nǹkan ló wọ́n. ara wa ni wá nìsín àbí ò ní wá. wọ́n tún fowó lówó epo. mọ̀ wá tààlà wọn fẹ́ pè lẹ́jọ́ nù wọn. ìtorí mi ò mẹ́ni á pè lẹ́jọ́ wọn. وتجارهم على الربا. gbogbo òwò tó wá lè ṣe ní ìsìn tó lè sọ pé ó jèrè ń bẹ àyàfi tó o bá ń ṣe owó èlé lókun. owó gbé kínní kan lé nǹkan. àti lápò àti zipu àti lápò àti zip. èmi ọmọ yín. gbogbo Owo Le Lantan wà. owó lápò náà Gbọmu Le Lantan. Owo Ele. ẹ̀yin bá ní Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ̀kọ́ ẹ̀yin obìnrin ṣe é máa Gbọmu Le Lantan. àwọn náà máa gbà jù sá wọ́n ti mọ owó lápò. ọkùnrin yìí gbọ́ arú àwọn ọba. وتجارهم على الربا. ẹ dákun ẹ̀yin ìyá wa mo bẹ̀ yín ẹ má wá òṣì káàkiri. ẹ má gbarú owó bẹ́ẹ̀ má. má gbowó èlé má. ẹni ó fún yín yóò jìyà ẹ̀yin tẹ́ ẹ gbà náà ẹ lè bọ́nú yà. Allah. ìbànújẹ́ ni ó sì dọ́gba ẹ̀yìn fẹ́yìn méjèèjì. Allahu akbar. àtẹni ó fún yín àtẹ̀yìn tẹ́ ẹ gbà á. sórí tó rí sá pé. وأبادهم على الرياء. Allah. gbogbo ẹ̀sìn tó wá kú tá à ń sìn nísìnyí. Balógun àdínì. Aláràǹsí àdínì. Aláràǹsí àdínì. Òṣùpá àdínì. Òṣùpá àdínì. Ìràwọ̀ àdínì. Àti ìgbọ́kẹ́ni kò ojú oòrùn àdínì láti jẹ́ ká ṣe sí. ẹ̀rù òrùn bà wọ́n ni. kò sì sí nǹkan kan gbogbo àwọn tá a náà fi jóye yìí wà lẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ni ọmọ Fátíà. ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀kan jóye káàkiri inú ìsìláàmù èmi ní balógun kiri kan èmi ní kiri ebi owó ẹ̀kan tó ná fún yín náà ni owó ẹ̀kan tó ná kò ní padà wá ná míì ètò ti náà náà ni. jimá nìkan ní máa kí. Ànábì ní tó bá ti rìn gbẹ̀yìn ayé gbogbo. وأبادهم على الرياء. gbogbo tẹ́ máa sọ pé n ti ń ṣẹ̀sìn pátá. alárùyà. lórí bẹ́ẹ̀ lórí síárì mi ni. fún àrílẹ̀ máa fi ṣe. wọ́n á kírun gbangba ta. ẹnìkan jẹ́ òní olóúnjẹ kíníkà àdínì. oníwọ̀ iná. ìwọ. àdínì sádìínì àbí wọn. àbẹ́wò. Yìí dá ọmọ sọ. ọlọ́ọ̀jẹ olóúnjẹ. bóyá bàbá àdínì bàbá fàdínì. Òṣùpá àdínì. olóúnjẹ bàbá àdínì náà ní jọ náà. Mo ti rántí oyè rẹ̀ mọ́. olóúnjẹ bàbá àdínì àkójẹ mò ń wò náà ó ní òun ọmọ oyè rẹ wá. Wọ́n sá wí láwà ní. jẹ́ bàbá àdínì Ìkọ́. oríṣi wọn wí ọ láwà ní ó ní awé òun láwà ní. sọ wá jọ ẹni wọn wí láwà ní rí bó ṣe rí. sẹ́ni ẹsẹ̀ rẹ̀ ìjọ tẹni tí wọ́n wé láwà ní rí. ìwọ. èèyàn láti fi ń ṣe fáàrí mọ́sálásí. lábàáwé àwọn èèyàn láwà ní lọ́kàn ni. àwọn tá a sì rí wọ̀nyí ọmọ náà ni wọn. ماذا تقولون ماذا تقولون إذ قال النبي لكم ماذا فعلتم وأنتم آخر الأمم ماذا فعلتم وأنتم آخر الأمم. ẹ jẹ́ ká wo ibi táyé lọ nísìnyí àyàfi kémi àti wọn ká lo làákàyè ká fi tẹ̀ lọ́lọ́hún bọ́ọ̀ bá tẹ̀ lọ́lọ́hún ṣètánì lọ́ọ́ tẹ̀lé ṣètánì ló ti já sí yàrá yé yóò tún já sí yàrá kìíyà. الخامس ẹlẹ́ẹ̀karùn-ún bẹ̀. نساؤهم على زينة الحياة الدنيا. àwọn ìyàwó wa Allahu Akbar. obìnrin.
Ọ̀sọ́. Ní kò sí obìnrin gidi mọ́. Wọ́n lò dé káàkiri. Kò sí obìnrin gidi mọ́. Nẹ́ẹ̀tì wọ́n máa wọ ní ìsìn. Wọ́n wọṣọ aṣọ òun wá sún wọn ní abá wa ń wọ kínní nẹ́ẹ̀tì láti fi sójú. Ọmọ wa rí ọmọ rárá wọn. Bẹ́ẹ̀ sì ni ara obìnrin òwò ní gbogbo ara obìnrin pátá kò síbi tí kì í ṣe òwò àfojú rẹ̀ báyìí lásán àtọ̀run ọwọ́ àtọ̀run ẹsẹ̀. Ibi tó lẹ́gẹ́ jù ibẹ̀ ni a máa fi nẹ́ẹ̀tì sí. Àwọn ibi tó lè dá wàhálà lẹ̀ obìnrin lọ́wọ́ sọ àwọn obìnrin wa ẹ̀sìn kankan ò sí lára wọn mọ́ fáàrí ló kù fáàrí òun ló kù. Ẹ wá jẹ́ ká wo bí abáyédélé ni. Wa'ada Allahi la yukhlifu Allahu wa'dahu walakinna akthara an-nasi la ya'lamun. Ẹ pariwo ọlọ́jà máa. Ẹ pariwo ẹ̀ lẹ́ẹ̀kan náà. Wa'ada Allah. Wa'ada Allahi. Àdéhùn Ọlọ́run. Wa'ada Allahi. Àdéhùn tọ́lọ́run ṣe. Wa'ada Allahi. Ẹ dákun inú àwọn àdéhùn tọ́lọ́run ṣe ó ṣàdéhùn tó pọ̀ fún wa o. Ó pọ̀. Ó ṣàdéhùn tó pọ̀ fún wa. Ṣùgbọ́n ẹyọ kan ń bẹnu àdéhùn náà. Ẹyọ kan wà ń bẹ tí ò ṣeé yẹ̀. Ṣé change? Nígbà tó ń lépa owó kiri ọmọ àbọ̀lọ̀ ń kádàrá owó fún ọ. Nígbà tó ń lépa agbára káàkiri ọmọ àbọ̀lọ̀ ń kádàrá pọ́ọ̀nù agbára láyé. Nígbà tó ń lépa owó káàkiri ọmọ àbọ̀yá owó tiẹ̀ nípò kankan láyé kó tó kúrò. Ó ń lépa lé káàkiri ọmọ àbọ̀ kọ́lé ọmọ bí kádàrá rẹ̀ kọ́lé láyé. Wa'ada Allahi. Àdéhùn Ọlọ́run. La yukhlifu Allahu wa'dahu. Àkọ́kọ́ àdéhùn rẹ̀ tí ò ní yẹ ni pé ẹ wá ẹ máa lọ sáyé. Bẹ́ẹ̀ bá sì lògbà díẹ̀ ń bẹ́ẹ̀ máa padà bọ̀. Gbà díẹ̀. Àwa ń padà lọ àbá padà lọ. Mo gbọ́. Kódà àwọn tí wọ́n fẹ́ wọn wáyé tí wọ́n ṣe fètò sọ́mọ bíbí gbogbo wọn náà ti ń fagídí wáyé báyìí. Wọ́n ṣe kò sẹ́mọ́. Àwọn míì ó kó gbogbo tábìlẹ̀tì tí wọ́n fẹ́ fi ṣe yóò kó dání báyìí tálẹ́sì mọ́. Ó ti ṣẹlẹ̀ sáwọn alágiri. Wa'ada Allahi la yukhlifu Allahu wa'dahu. Ló jẹ́ ń farabalẹ̀ fún. Walakinna akthara an-nasi la ya'lamun. Ọlọ́run ní ẹ má gbé àdéhùn èmi Ọlọ́run ọba ò ní yẹ. Wa'ada Allahi. Mo dá ìgbé ẹ lọ ayé. Wa'ada Allahi. Wọ́n bá sì tásìkò ẹ máa bọ̀. Wa'ada Allahi. Gbogbo orú ògùn tẹ́rí ẹ̀ ṣe má darí kan tẹ́rí ẹ̀ ṣe wọ́n mú ikú láyé. Wa'ada Allahi. Ọlọ́run lẹ́mi Ọlọ́run ọba la yukhlifu. La yukhlifu Allahu wa'dahu. Èmi Ọlọ́run mi ò ní yẹ àdéhùn mo dá ìgbé ẹ wá sáyé mo sì mú ikú láyé. Walakinna akthara an-nasi la ya'lamun. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọ̀dà mà ìwọ tó o ti mọ̀ pé dandan ni kú kí ló dé tó lílé ayé kiri kí ló fẹ́ fi ṣe. Gbogbo olé tí ń bẹ nínú Òṣogbo ìyàbí tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ tó ń bẹ ní gbogbo àgbáyé gbogbo ẹ̀ ní ó padà dahoro mọ́sálásí tí ò ní dahoro ni. Bọ́ ọ bá sọ pé léèrè ò ní dahoro ọ̀ sàkù sáà tí ń wọ ọwọ́ ṣé wọ́n tún máa wọ ọwọ́. Wọ́n ní wọ́n mọ́. Wọ́n wá mọ́ nù. Wa'ada Allahi. Wọ́n máa wá fi owó òsì ju èlé rẹ̀ pé ní bí ọ̀nà àṣàlẹ̀ ń bẹ̀ yẹn ọ̀nà àṣàlẹ̀ ń bẹ̀ yẹn ọmọ bó sì mọ́. La yukhlifu Allahu wa'dahu. Àdéhùn Ọlọ́run ò ní yẹ̀. La yukhlifu Allahu wa'dahu.
Tọ́lọ́hún ṣe ládéhùn yóò kò lè yè rárá. ولكن أكثر الناس لا يعلمون. Ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀dà mà dandan kọ́ la fi lé lọ́wọ́ owó ìṣe dandan kìí ṣe túláàsì. يعلمون ظاهرا من الحياة الدنيا يعلمون ظاهرا من الحياة الدنيا. ẹ pariwo ọlọ́jà máa kí là ń bá a kan kí là ń bá a kan béèrè lọ́wọ́ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé kí là ń bá a kan ìkọjú sẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣe pé kí là ń bá a kan. kí là ń bá a kan. يعلمون ظاهرا من الحياة الدنيا. ẹbí bá a ṣe bá yẹ̀ náà là ń bá lọ yìí àwọn tó ń ṣèjọba ní alórí wọn è parí èyí tí ń ṣe lọ́wọ́ wọ́n ti ń wọ́n náà mi fa. 2023. wọ́n ti ń wọ́n náà mi fa 2023. ẹlòmíì ò lè bóyá lẹ́lòmíì lè kọjá máàcì tí ó yìí kúrò láyé ó sì ń lépa 23. يعلمون ظاهرا من الحياة الدنيا. يعلمون ظاهرا من الحياة الدنيا. àní mo sọ fún ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé kí ló ń bá a kan. láti jọ yìí ó sọ fún ni ó béèrè lọ rẹ̀ nípa kí ló ń bá a kan. ló ń bá a kan. kí ló ń bá a kan tó sọ̀rọ̀ rẹ̀ di pàtàkì. bó o ṣe ń sọ fún náà máa sọ fóònù rẹ. ìyàwó rẹ̀ ń sọ pé aláàjì ẹ̀ àbùkù ọwọ́ ń sọ pé ṣé àwọn bàbá rẹ̀ ṣé ẹ lẹ́nu rú yẹn ọ̀kan lóòótọ́ njọ́ tí ọba wọ àbùkù rẹ̀ kalẹ̀ báyìí wàláhì tàbí ọ̀ máa sun ẹkún ni. يعلمون ظاهرا من الحياة الدنيا. يعلمون ظاهرا من الحياة الدنيا. ẹ jẹ́ àtẹ̀lé tọ́lọ́hún ẹ jẹ́ àgbọ̀n tọ́lọ́hún bá ń sọ kò sí bí à ń lọ kó là ń lọ ẹ jẹ́ ìwé wọn náà rówó mbó là ń lọ mbó là ń wà la ilaha illallah. يعلمون ظاهرا. ẹ rí bá a ṣe dà láàrin ara wa ẹ wo bá a ṣe dà láàrin ara wa èèyàn wá ń pààyàn nítorí kóun ó lè lówó ọ̀pá ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ ẹ̀dọ̀ lẹ́mìí ẹlòmíì ọ̀rẹ́ àbí. يعلمون ظاهرا من الحياة الدنيا. ọba pa ọ̀rẹ́ rẹ tó o fi lówó bàbá mo bí ọ léèrè kí òun bá ká ń bọ̀ ló ti náwó ọ̀hún kí ló fowó ọ̀hún ṣe. gbogbo ń tẹ̀lé lè tọrọ láyé òun náà ní kó tọrọ pé ìwọ ọlọ́run àṣírí mi má jẹ́ ó tú o. má jẹ́ àṣírí mi ó tú ọlọ́run. má jẹ́ ó tú ọlọ́run. àṣírí mi ọlọ́run má jẹ́ ó tú o. àṣírí mi ọlọ́run má jẹ́ kó tú. kí làṣírí tá a fẹ́ kọ́rọ̀ mọ́ bò wá. ká jẹun láàárọ̀. kóró ń jẹjẹ. bó bá ṣe é jẹ lọ́sàn-án ká jẹ. bó bá dalẹ̀ ká jẹ. kí bùkátà ó dé ká lè gbọ́. nígbà tó ńjọ́ tó wọn bá ti tu owó jọ tí wọn bá sọ pé o ní bílíọ̀nù kan bóyá ló lè rí ìrun kí mọ́. ó lè kí gọ́lọ́ ń gbà á mọ́. torí fọ́tò tí owó wọn máa yà sí ọ lẹ́mìí ó lè ké fájí àjálẹ̀ mọ́. yá sàtàrò òṣòtúrí ni yá sàtàrò òṣòtúrí ni ọba ọlọ́run bá sí rí mi yá sàtàrò òṣòtúrí ni yá sàtàrò òṣòtúrí ni. Ọwọ́ rí òkè kó fi wí bẹ́ẹ̀. Yá sàtàrò
òṣètúrúni yá sátárù òṣètúrúni ọ̀bọ̀ ọlọ́run bàṣírí mi yá sátárù òṣètúrúni ọ̀bọ̀ ọlọ́run bàṣírí mi yá sátárù òṣètúrúni.